Àtàọjà àti ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kábíyèsí ọba Jimoh Ọlánìpẹ̀kun kábíyèsí mà ti sọ̀rọ̀ ó ti sọ ohun táwọn òǹláyé àwọn onílẹ̀ àwọn arúnmọlẹ̀ kábíyèsí ti sọ ohun tí wọ́n sọ nípa ètò ìdìbò ààrẹ ọdún 2027. bẹ́ẹ̀ ni kábíyèsí jẹ́ kó di mímọ̀ pa àwọn arúnmọlẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àwọn Yemọja àwọn Olúòkun àwọn Olúwẹrí wọn náà ti sọ̀rọ̀ lórí ẹni tí wọn yóò ṣàtìlẹ́yìn fún gan láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027. bẹ́ẹ̀ ni kábíyèsí jẹ́ kó di mọ̀ wípé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá lè ṣe nǹkan ẹyọ kan péré táwọn fẹ́ lọ́dọ̀ ẹ̀ ó ní kò sí àní-àní àwọn yóò kó gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun fún yóò sì di ààrẹ lọ́dún 2027 fún sáà kejì. lásìkò tí wọ́n ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo tó kásẹ̀ nílẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí ó ní kábíyèsí ọba Jimoh Ọlánìpẹ̀kun tó jẹ́ olórí gbogbo ọba ní ìlú Òṣogbo ìyẹn Àtàọjà Òṣogbo yóò máa sọ̀rọ̀ yìí lásìkò tí kábíyèsí ń sọ̀rọ̀ jẹ́ kó di mọ̀ pé àwọn ti lọ síbi òdì òrìṣà àtùpà olójú mẹ́rìndínlógún tí gbogbo ayé mọ̀ bí ẹni mọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ara àwọn ìṣẹ̀ṣe àti òòṣà tó lágbára jù ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó láwọn sì ti béèrè ìpè ń bọ̀ lọ́nà wà lọ́dún 2027 ta ni yóò jáwé olúborí. bẹ́ẹ̀ ló ní àwọn àtùpà olójú mẹ́rìndínlógún náà wọ́n ti fòǹtẹ̀ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì pé òun ni yóò di ààrẹ ṣùgbọ́n kábíyèsí wá jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ yóò ní rí bẹ́ẹ̀ lásán ó láfi bí Tinubu náà tó bá ṣe nǹkan tí àwọn irúnmọlẹ̀ àti àwọn ará Ọ̀ṣun gan táwọn fẹ́ ǹjẹ́ kí wọ́n ní kábíyèsí láwọn irúnmọlẹ̀ òun fúnra wọn àtàwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ ó ní bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé owó àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní eléyìí burú jáì káàtó ó ní bí Tinubu ò bá lè yọ̀ǹda owó àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó ń fa ìjọba gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè sẹ́yìn ó ní àwọn ò ní ṣàtìlẹ́yìn fún kò sì ní rí ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n ó ní bí Tinubu bá fi lè ṣe lé ó ló parí àbùṣe ti bùṣe nígbà tí àtùpọ̀ olójú mẹ́rìndínlógún ti sọ pé òun ló kàn lẹ́ẹ̀kan sí i ó ní ṣe ni gbogbo àwọn náà làwọn yóò ṣàtìlẹ́yìn fún táwọn yóò jò rí ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2027. kábíyèsí wá jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ yìí sì ń ṣe òun ní kàyéfì bí Tinubu ò ṣe jẹ́ kán rí owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbà tó ti fẹ́ da ìpínlẹ̀ Ọ̀ṣun rúgbà ẹ̀ olóhùn rò pé ó yẹ kí àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá olórí àwọn Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́ kejì olóhùn rò pé ó yẹ kán ti pé ìpàdé gbogbo lọ́balọ́ba lórí ọ̀rọ̀ yìí káwọn jíròrò lórí ẹ̀ káwọn sì ránṣẹ́ sí Tinubu lórí ọ̀rọ̀ yìí pé kó ṣàánú àwọn nípínlẹ̀ Ọ̀ṣun ó jẹ́ kán sanwó ìjọba ìbílẹ̀ nítorí pé ó ti fẹ́ ba ìjọba jẹ́ mọ́ gómìnà Adémọ́lá Adélékè lórí. ṣùgbọ́n ṣá o kábíyèsí wá ránṣẹ́ sí gbogbo àwọn tó súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ká sọ fún kó ránṣẹ́ pé gbogbo àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó lóun ò ní bẹ̀rù òun yóò sọ òótọ́ ọ̀rọ̀ tí ò fẹ́ gbọ́ fún un lójú ẹ̀ nínú ìlú Àbújá tóun yóò sì jẹ́ kó di mọ̀ wípé bó bá ti lè yọ̀ǹda owó ìjọba ìbílẹ̀ fáwọn ọlọ́ṣun kó gbàgbé ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni yóò jáwé olúborí ń bẹ̀ kódà ó ní gbogbo òbò pátápátá làwọn yóò kó fún látòkè délẹ̀ láìsí èméjì tó sì ní ṣùgbọ́n bí ò bá ṣe lè ó lè wúwà lóko lóńgẹ́ fúnra èèwọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn.